ẹ bá mi kí o, ẹ bá mi kí ọmọ Bọ́lájí ní sọjọ́ bí lónìí o. Sẹ́nitọ́ Abdulrasheed ṣe bí wọ́n ní ń ké sí. Ire lónìí oríire àfírẹ́ ni o. Ọmọ Bọ́lájí ó máa kú ọdún o. Ìjẹ̀bú ọmọ èrè níwá aládé owó ní bàbá yó. Ìjẹ̀bú ọmọ èrè níwá aládé owó ní bàbá yó. Ẹ bá mi pè Ìjẹ̀bú ọmọ èrè níwá aládé owó ní bàbá yó. Ìjẹ̀bú ọmọ èrè níwá aládé owó ní bàbá yó. Ìjẹ̀bú ọmọ èrè níwá aládé owó ní bàbá yó. Ìjẹ̀bú ọmọ èrè níwá aládé owó ní bàbá yó. Ìbàwọ́ dé tòní o, orí adé àlà ní mo kọ́kọ́ rí bàbá Ọlọ́run ọba tó mọ̀ mí tó mọ̀ mí mọ̀ ṣe mí. Ìláyé aláwòrán bí ọba olórí alámọ̀ tí mọ̀ yàn. Sẹ́nitọ̀ ọmọ kú ọdún o. Ọmọ Bọ́lájí ṣe bí wọ́n ní ìwé ohun ẹnìkan bí ẹgbàágbèjì olóríire ni. Ọkú ọdún ó sọdún èyí ó ṣe tẹ̀mí sí ikú kan ìyípa kínníkínní ojú omi àrùn kan yìí síra ti bẹ̀ lẹ́sẹ̀ odò. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ìláyé tọ̀ wá ìláyé aláwòrán bí ọba oníjó kanjú kú láyé. Abdulrasheed ọdún ayọ̀ ṣe bí ìwọ ní gẹ̀ẹ́sì o. Ikú ní filé rẹ̀ sóde o, àrùn ní filé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀. Ìgbà rẹ̀ ti dùn yọ Ọlọ́run ọba oníjọ́ tán láyé. Ó ní ìrẹ̀lẹ̀ ó sì máa ga ní lágbára Ọlọ́run ọba. Ó ní máa padà sáyidà ìláyé aláwòrán bí ọba oníjọ́ kanjú kú láyé. Ọmọ Bọ́lájí ò sẹ́nitọ̀ ṣe bí wọ́n ní ké sí. Ọdọọdún la rórógbó, ọdọọdún la ráwùsà, ọdọọdún la rọmọbì lórí àtẹ. Àtẹ̀yí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́run ọba. Ọmọ Bọ́lájí o, Abdulrasheed ṣe bí wọ́n ní ké sí. Sẹ́nitọ̀ ṣe bí wọ́n ní wíhun. Rúkọ̀yà Tèmilọ́lá lónìí máa kí ọkú ọjọ́ ìbí nípò ọ̀pọ̀ rẹ̀ láyé nínú àlàáfíà ara. Pé kúrò nípa òní máa nira láyé tọ̀ wá ìláyé aláwòrán bí ọba oníjó kanjú kú láyé. Rúkọ̀yà Tèmilọ́lá ní máa pé gbogbo tó ṣe fóun má lè gbàgbé ló kúkú jẹ́. Ó ní kí n máa pẹ̀rù rẹ̀ sọ wọn láyé. Ó ní máa pówó rẹ̀ ó máa pọ̀ sí ni. Ọlá rẹ̀ ó máa pọ̀ sí ni. Àrísìkí rẹ̀ ó máa pọ̀ sí ni. Iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ mọ́ lọ́wọ́. Àjò ló wà ó kéré oko délé lágbára láwùrà bí ọba onígbèsájò lágbára láwùrà bí ọba. Ọmọ Bọ́lájí ò sẹ́nitọ̀ ṣe bí wọ́n ní ké sí. Olólùfẹ́ rẹ̀ Rúkọ̀yà Tèmilọ́lá ó ní máa gbalẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ. Ìjẹ̀bú ní sílùú àwọn bàbá rẹ̀. Bó bá wù Jẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní. Bó bá wù Jẹ̀bú àwọn ẹni tiẹ̀ ní wíníwíní. Bó bá wù Jẹ̀bú yóò fẹ́ ní tiẹ̀ ìdókù sọ̀nù alágẹmọ ní nílé bàbá tó bí ọlọ́mọ. Owó ọmọ alágẹmọ ògùn wọ̀yọ̀ wọ̀yọ̀ owó ọmọ adóhùn mọ̀sù pẹ̀lú ìyẹjẹ. Ọmọ aládìyẹ ògùngùn mọ̀gà, ọmọ adìyẹ bá lókun omi lílílí. Ara òrukùn ara òradìyẹ. Ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀ máa ń ti ṣe ní olè ìpani nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ dúdú lé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́ ọjọ́ sí. Pupa tó mọ bẹ́ẹ̀ yọ kúkú sílé. Ọmọ mo rẹ́yẹ mọ̀mọ́ roko. Mo roko tán ẹ̀yẹ mọ̀ ti fò lọ. Ọmọ mo níṣu mọ̀mọ́ lọ́bẹ̀. Ọ̀bẹ tí ń bẹ̀lẹ̀ ọmọlé bàbá tó bí lọ́mọ. Ọmọ onígbò má di ọmọ onígbò má wọ̀.
àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra ní nílé bàbá tó bí ọlọ́mọ àfíjú jẹ ibùdí fọkọ tí ẹ jápé náà lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Bọ́lájí ò sẹ́nitọ̀ ṣe bí wọ́n ní gẹ̀ẹ́sì ìran bàbá yín ní náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó dé tán lówó ọ̀hún pọ̀ sí i ní ó fi pín gbà jẹ̀bú owó àwo jẹ̀bú owó kékeré jẹ̀bú owó àgbà jẹ̀bú owó dúdú jẹ̀bú owó pupa jẹ̀bú owó gbogbo jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n ń lówó lọ́wọ́ èmi ò bá jẹ̀bú relé ọmọ aláre nínú ilé bàbá tó bí ọlọ́mọ jẹ̀bú ọmọ eré ni wà ọmọ Bọ́lájí sẹ́nitọ̀ ṣe bí wọ́n ní Kẹ́sì Abdulrasheed ọ̀sọ̀dún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́hun ọba mi ò bá pé ta ní kẹwì látẹ̀ka orí àti àlà nílò orúkọ tèmi ń jẹ́ Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo ẹ bá mi pè Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo Ìjẹ̀bú ọmọ èrè níwà aládé owó ní bàbá yo.